Bọ́lá tí ń dànù bọ̀. Ẹ dákun ẹ máa bọ̀. Kí ló ṣe? Ìyàwó mi nílé bọ̀. Inú rẹ̀ ga báyìí. Kí wọ́n ṣe fún ọ? Kí ló dé wọ kọ̀sùmù? Jesus is love. Costume lélẹ̀. Sórí ẹ̀ dàrú, ilé ìjọ costume lójú ẹ̀. Ìyàwó ẹ̀ ń lébọ̀ ni mo ti wọ costume. Àti ìyàwó ẹ̀ wá ń lébọ̀. Wo mo níbi tó wà important tí mò ń lọ. Ṣé bàbá wa ẹlẹ́bù bọ̀? Èmi lọ́dún fún àwọn. Ní ìdí agbọ́dọ̀ má débẹ̀ bí mo ń coordinate ẹ̀ nítorí wọ́n kó gbájú tó ti wá lọ. Tó bá dẹ̀ rí mi hàn lè ṣe nǹkan kan. Wo èmi mo ń coordinate gbogbo ẹ̀. Ẹlẹ́fọ̀ọ́ ọ̀bọ̀n. Oníkàrí ìbọn. Ayé mi tèmi bá mi. Ìwẹ̀lẹ̀ á lọ. Ìbọn òrò ni. Ṣé ẹ wá lọ ni? Irọ́ mo dúró. Ẹ máa lọ ni. Bóyá ká kọjá máa lọ. Wọ́n kú lẹ́tà mi ń gbà lọ́dọ̀ ẹlẹ́fọ̀ọ́ ọ̀bọ̀n. Ayé mi tèmi bá mi.